bá ṣe jókòó ìbí ọ̀kadà ṣe wà yìí náà la ṣe wà bọ́kadà ṣe gbé wọlé láti orí ọ̀dà báyìí ọ̀kadà yẹn já sílẹ̀ but directly èmi ló bọ̀ wá bá straight ẹ̀gbọ́n with the uniform tó wọ̀ sọ́rùn ẹ̀gbọ́n báwo ni nǹkan kọ̀ọ̀kan. uniform sójà rí. bẹ́ẹ̀ni ìgbà tẹ́mi dẹ̀ ti rí as a military man mo ti wò pé kò sí nǹkan kan mo yẹ pé yẹn nìyẹn mo wá sọ pé a máa ń pè yẹn ní animal báyìí nìkan tó ṣẹlẹ̀ mo lérò pé orí bọ̀bọ̀ yẹn ó náà ń rí ó ní bọ̀ ohun òrùjú ẹ̀ dáadáa mo ní o máa mọ̀ pé sójà ni ó ní fake sójà ni mo ní how do you know pé fake sójà ni mo ní uniform nìyẹn lọ́rùn ẹ̀ níjọ́ tó rí wa ẹ̀ ó ní fake sójà ni ó ní nítorí pé tó bá jẹ́ rí sójà kò lè múra bó ṣe múra yẹn ó wọ uniform trouser àwọn yẹn ó wọ trouser gangan ló wọ tó jẹ́ ti sójà yẹn ó wọ ó wá wọ singlet wọn kámú yẹn round neck ó wọlé lórí ó wá wọ desert combo ló wọ̀ sí desert combo yẹn ló táṣìírí ẹ̀. ṣé ẹ̀yin ò gbàgbé sójà tó lu oní POS ní jìbìtì tó sì mú ọ̀rọ̀ ọlọ́kadà dání? ìlú Abẹ́òkúta ló ti wáyé ní ìpínlẹ̀ Ògùn ní agbègbè kan tí wọ́n pè ní Fàjọ́ ó ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé níbi tí ọlọ́kadà ọ̀hún tẹ̀ ń wò lọ́ọ̀kan yìí tó ti gbé sójà náà lọ sí ilé ìtura eléyìí tí yóò ti lọ forímù síná toró ní òun wá láti wá ṣe àwọn nǹkan kọ̀ọ̀kan ni tèmi ti ń tòótọ́ nígbà tó gbé lọ́jọ́ tá à ń wí yìí ó ní òun rí aṣọ sójà lọ́rùn rẹ̀ lẹ́yìn tóun sì rí bẹ́ẹ̀ òun bọ̀wọ̀ fún gẹ́gẹ́ bí ẹni tó ń ṣiṣẹ́ fúnjọba nígbẹ̀yìn tó sì ṣe tóun gbé dé ọ̀kan lára àwọn ilé ìtura eléyìí tó wù ú lọ́kàn ó sọ pé tóun bá ti fẹ́ jáde nígbàkigbà òun yóò ké sí òun yóò sì wá gbé òun bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ tó ń ti bí wọ́n ṣe ìpàṣípààrọ̀ nọ́mbà eléyìí tí wọ́n fi ń pera wọn kò pẹ́ kò jìnnà ó pè é bákan náà lọ́lọ́kadà náà sì lọ gbé sójà ọ̀hún tó jẹ́ ayédèrú ó gbé ayédèrú sójà náà lọ sí di POS lẹ́yìn ìgbà tó jẹun tán tó lóun fẹ́ gbowó ní POS ni ó bá sọ pé òun ti ṣe transfer àmọ́ oní POS ò rí transfer tóun ṣe èyí gan ló fa èdè àìyedè lẹ́yìn ọ̀rẹ́yìn ó ní ẹni tó jẹ́ ọlọ́kadà yìí ní kí wọ́n fọkàn balẹ̀ o òun yóò dúró fún un nítorí pé òun yóò gbé lérò wípé ṣe bí sójà àjọba ni wọn ò lè máa hùwà burúkú òun sì ṣetán láti dúró fún un kò pẹ́ kò jìnnà ni wọ́n bá ní wọn ò padà rí àláàtì àtàwọn àlàyé míì tó tún ṣe fún ìkànnì Bẹ́mbẹ́yẹ́kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ bó ṣe wáyé. ibi awíladé yìí nílùú Abẹ́òkúta níbi tí sójà kan tó pèrè ní ojúlówó àmọ́ tó jẹ́ ayédèrú pọ́nbélé tó ti lu àwọn ní POS ní jìbìtì ṣùgbọ́n ọ̀kan lára àwọn tọ́rọ̀ kàn wọ́n fẹ́ ṣàlàyé kí ni ìrírí tí wọ́n rí pẹ̀lú ẹ̀ ìgbésẹ̀ tí wọ́n gbé tọ́wọ́ fi bá ṣíkún tèmi tí ń tòótọ́ mo kí yín bí tẹ́tí wò wá jákèjádò àgbáyé Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi ní dédé àsìkò yìí mo kí yín sà. ẹ ra sà. ẹ ṣeun ẹ bá dárúkọ yín fún àwọn tó wò yín. orúkọ mi ni Wale Ọlọ́nàdé tí mo jẹ́ ọ̀kan lára àwọn ọlọ́kadà Fàjọ́ unit. báwo ni ọ̀rọ̀ sójà tó jẹ́ ayédèrú tó ń lu àwọn èèyàn ní jìbìtì ti POS báwo ló ṣe jẹ́? ẹ ṣí sà ó ṣẹlẹ̀ ní January that was on the 4th of January bá ṣe parí ọdún èmi kàn wá síta bá ṣe jókòó ìbí ọ̀kadà ṣe wà yìí náà la ṣe wà
bọ́kadà ṣe gbé wọlé láti orí ọ̀dà báyìí ọ̀kadà yẹn já sílẹ̀ but directly èmi ló bọ̀ wá bá straight ẹ̀gbọ́n with the uniform tó wọ̀ sọ́rùn ẹ̀gbọ́n báwo ni nǹkan kọ̀ọ̀kan. uniform sójà ni. bẹ́ẹ̀ni ìgbà tẹ́mi dẹ̀ ti rí as a military man mo ti wò pé kò sí nǹkan kan the first n tó máa kọ́ béèrè ni pé hòtẹ́ẹ̀lì wo ló wà òkè ní àdúgbò yìí tó bá jẹ́ ti hòtẹ́ẹ̀lì ò yapa but nígbà tá a bá ń débẹ̀ èyí tó bá like wàá choose fúnra rẹ̀ nígbà tá a dẹ̀ dé bí hòtẹ́ẹ̀lì kẹta ó ní òun like ibẹ̀ hòtẹ́ẹ̀lì kẹta yẹn jẹ́ musalis bolif hòtẹ́ẹ̀lì kẹta ta lọ musalis yẹn la kọ́kọ́ lọ ó ní òun like bẹ̀ àwa lọ sí bolif yẹn ó ní òun like bolif yẹn so ó dúró sí bolif yẹn nígbà tó di bó ṣe dúró ní bolif yẹn ó gba fóònù nọ́mbà mi pé kí n jọ dáwọ̀ sàn tọ́ọ̀sì níjọ ẹ̀ ó gba fóònù nọ́mbà mi ó ní likely kó jẹ́ ọjọ́ kejì pé òun máa pè mí kí n wá pick òun mo ní no problem níjọ yẹn ó fún mi ní 700 owó iṣẹ́ tí mo ṣe pọ̀ nígbà tó wá di àárọ̀ ọjọ́ kejì yẹn òun ló kọ́kọ́ pè mí hello bros kí n wá bá òun ní hòtẹ́ẹ̀lì no problem mo lọ sí hòtẹ́ẹ̀lì yẹn mo lọ bá ó ní òun fẹ́ jẹun pé ibi ó ní oúnjẹ tó wà òkè tó wà mo ní being a military man ẹ lè má máa jẹ oúnjẹ tí irú wa ń jẹ ń ta but àwọn oúnjẹ táwa náà rí pé ó sì wà òkè díẹ̀ màá gbé ẹ débẹ̀ mo wá gbé lọ sí junction Alogi which next junction to Fajo bá ṣe débẹ̀ junction yẹn gọgọ lọ́dọ̀ àwọn ọlọ́kadà Alogi yẹn alájà kan ń ta oúnjẹ lẹ́yìn àwọn ọlọ́kadà yẹn gọgọ l'Alogi pos yẹn wà níwájú alájà yẹn báyìí ní Alogi yẹn bó ṣe ra oúnjẹ tán lọ́dọ̀ alájà yẹn ó ra oúnjẹ 2,200 ó fún alájà yẹn lówó èmi kọ́ dẹ̀ jókòó kọ́ sọ fún mi pé ẹ̀gbọ́n òun bọ̀ no problem èmi jókòó voice yẹn ni mo kàn gbọ́ níwájú pos ṣé you dey craze ni ṣé you dey mad ni you don dey tell me for here kíní kan mo ṣe dìde nìyẹn pé aláìwá kí ló ṣẹlẹ̀ ó lè máa pariwo báyìí kí ló dé wá ẹ̀gbọ́n abẹ́rẹ́ rí ṣá mo ṣe transfer 40,000 sí pos yìí kò fẹ́ fún mi lówó mo apá ó ṣe transfer wọ́n dẹ̀ ti debit ẹ̀ ó ní ẹ bó ṣe fi debit láti yẹn ó fi receipt yẹn rí receipt kan lórí fóònù ẹ̀ lórí fóònù app tó lò tó fi debit ẹ̀ ó lò àṣẹ fake app ni gbẹ̀mí dẹ̀ ṣe rí kíní yẹn pé wọ́n ti debit ẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ ó ti pa kíní yẹn mo wá súnmọ́ pos ẹ̀ múnà dímọ̀tàn ti debit ẹ̀ pé kò sí wàhálà sójà ni wọn náà rí pé uniform rẹ̀ lọ́rùn ẹ̀ fún lówó tẹ bá fún lówó hòtẹ́ẹ̀lì tèmi gbé lọ mo mọ bẹ̀ òun dẹ̀ sọ fún ọ pé in the next an hour pé tí wọn bá ti rówó yẹn sójà yẹn pé tí wọn bá ti rí owó yẹn in the next an hour pé kán pe òun kó máa wá bá wọn bẹ̀ nígbà tó máa tó an hour yẹn ó ti kúrò lótẹ́ẹ̀lì ló ti lọ. ó sọ fún yín nígbà tó fẹ́ kúrò. kò sọ fún mi ó sá lọ. báwo lẹ ṣe wá mọ̀ kó ti sá lọ. ẹ ṣe ìgbà táwọn pos yẹn wá pè mí pé sójà tí mo ní kọ́ fún lówó pé ó máa ṣe owó àwọn pé àwọn ò rí wọn náà wà ẹ̀rẹ̀ ti lọ làwọn fi pè mí ọ̀nà ọ̀dà ẹ má wọ̀ọ́rì bẹ́ẹ̀ ṣe pè mí yẹn èmi máa lọ síbẹ̀ on getting there ó ti pòórá mo wá béèrè lọ́wọ́ àwọn kìnìún tó wà mí gbà sójà tó lọ́ọ̀jì sọ́dọ̀ yín kan ọ̀nà ó ti lọ mo ṣe dé mo yẹ padà dèjọ́ ẹ̀ àbúrò mi kan wà tó jẹ́ sójà nìyẹn ìyẹn àbúrò mi yẹn ọkùnrin mo yẹ pé yẹn nìyẹn mo wá sọ fún pé a máa ń pè yẹn ní animal báyìí nìkan tó ṣẹlẹ̀ mo lérò pé orí bọ̀bọ̀ yẹn ó ní òun rí ó ní bọ̀ òun ò rójú ẹ̀ dáadáa mo ní o máa mọ̀ pé sójà ni ó ní fake sójà ni mo ní how do you know pé fake sójà ni mo ní uniform nìyẹn lọ́rùn ẹ̀ níjọ́ tó rí wa ẹ̀ ó ní fake sójà ni ó ní nítorí pé tó bá jẹ́ rí sójà kò lè múra bó ṣe múra yẹn ó wọ uniform trouser àwọn yẹn ó wọ trouser gangan ló wọ tó jẹ́ ti sójà yẹn ó wọ ó wá wọ singlet wọn kámú yẹn round neck ó wọlé lórí
ó wá wọ desert combo Okay. ló wọ̀ sí desert combo yẹn ló táṣìírí ẹ̀ pé fake soldier ni pé tó bá jẹ́ real soldier tó bá wà ní desert ló lẹ́tọ̀ọ́ àti wọ bàtà yẹn tó bá jẹ́ real soldier bí kúkú wọ̀ káàkiri ń ta rárá so àṣà àtìgbà yẹn ṣá láti January yẹn ààrẹ ó ti wá gbogbo nọ́mbà tó fún wa pátápátá ó switch off ẹ̀ tàbá pé kò ní lọ bó ṣe di last month yìí last month tó kọjá yìí ní April tó kọjá yìí animal tí mo sọ pé mo fẹjọ́ ẹ̀sùn ìyẹn ní àbúrò mi ìyẹn ní àbúrò kan ní Ṣàgámù ìyẹn ń ṣiṣẹ́ lótẹ́ẹ̀lì so ìyẹn wá àbúrò ẹ̀ tó ń ṣiṣẹ́ lótẹ́ẹ̀lì yẹn jẹ́ obìnrin ní Ṣàgámù ìyẹn wá pe animal yẹn pé ẹ ló pé aláyé kan ń disturb òun bíi kóun fẹ́ fẹ́ òun kinní kan òun wá pa aláyé kan ń disturb ẹ̀ tá lẹ́ni yẹn ó wá ní sójà lẹ́ni yẹn pé ó ń disturb òun wá pa sójà ìwọ tó jẹ́ tèmi èmi ẹ̀gbọ́n ẹ̀ sójà kan tí wọ́n máa disturb ẹ̀ kò possible ó wá ní kó ṣe fídíò ní wọn àti sójà yẹn pé kán jọ ya fọ́tò kó send ẹ̀ so bó ṣe jọ ya fọ́tò yẹn tó send ẹ̀ sí ló jẹ́ ní táwọn wa. Báwo ni ọ̀rẹ́ àbúrò tí yẹn tó di tẹ́ǹ pé ní àníwá báwo làwọn ṣe wá rí mọ̀ pé ẹni yẹn ni tẹ́yìn fi mọ̀ pé fọ́tò kan wà lọ́wọ́ wọn. Bó ṣe send fọ́tò yẹn bí Sisi yẹn ṣe send fọ́tò yẹn sí òun sáré wá bá mi bí straight ni ìyẹn animal yẹn ó sáré wá bá mi tàbí bí ni mo wà ń jọ yẹn támákì gangan ni mo wà ó sáré wá bá mi bí pé ẹ̀gbọ́n ṣe fọ́tò ẹni yẹn kọ́ ni báwo ló ṣe come across ẹ̀ pé òun gangan rè. Báwo làwọn ṣe mọ fọ́tò ẹni yẹn tẹ́lẹ̀. ẹ ṣe ìgbà tí tó ń gan ti rí ó ti rí because bóyá 2 days tí mo ti gbé lọ síbẹ̀ tó ti fi rìn ládùúgbò tí mo ti gbé because ọjọ́ méjì náà ló lò Thursday and Friday yẹn náà lò bí mo ṣe ti gbé yẹn náà ti rí ni everybody gbogbo àwọn náà ti rí pé ń wọ ṣùjọ sójà ìgbà ẹnìyẹn náà ti ń fẹ́ trap ẹ̀ pé kó mú un pé fake sójà ni pé kò lè bọ́ síta tó bá sí ní barak o gbọ́dọ̀ ní pass tó máa gbé ẹ jáde síta ìyẹn náà yẹn fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ kó tó di pé ó hùwà tó wù yẹn so bá ṣe lọ sí Ṣàgámù ìjọ yẹn gógógógó náà la lọ sí Ṣàgámù àlọ́wọ́ mútọ̀ ní NNPC bá ṣe dé Ṣàgámù ní nǹkan bíi 11 láàárọ̀ ká tó kúrò bẹ́ẹ̀ it was after 8 lálẹ́ kí ló bá àfẹ́ fún lára ẹni tí Sisi àbúrò mi tá à ń sọ yẹn àbúrò ẹ̀ tá à ń sọ yìí ìyẹn ṣiṣẹ́ ní hòtẹ́ẹ̀lì yẹn tó dẹ̀ tó close ó máa tó 4 so a dẹ̀ fẹ́ fi disturb yẹn pé because òun náà ló ṣe máa mú wa lọ sí ibi tó wà so aṣáàjẹ́ kí yẹn ṣetán bí yẹn ṣe ṣetán lótẹ́ẹ̀lì tó ti ń ṣiṣẹ́ ó wá pè wá pé òun ti ṣetán àpò òkè ó yá bá wa pé ńbo ló wà báyìí bó ṣe pè é nìyẹn on fóònù pé ẹ ló ńbo ló wà báyìí kankan ó ṣáà júwe hòtẹ́ẹ̀lì tó wà okay right away ó máa kàn lára ń sìn bí lady yẹn ṣe ń lọ àwa ń fọ́lù ẹ̀ lẹ́yìn so bá ṣe dé hòtẹ́ẹ̀lì tó wà anything gan ló gbé síwájú pẹ̀lú ẹran dídín yẹn gan kún ní abẹ́ẹ̀kú pọ̀tù yẹn tó ń jẹ ń bẹ̀ àǹkádẹ̀ tó lọ síbẹ̀ àti kọ́kọ́ lọ sí àwọn sójà kan wà ní wọ́n ń pè bẹ́ẹ̀ ní Pepsi ní Ṣàgámù àti kọ́kọ́ lọ book àwọn sójà méjì because bí Ṣàgámù ṣe rí kó máa dàbẹ̀ ni pé a máa kàn lọ sọ pé a fẹ́ arrest ẹ̀ kó lọ bẹ̀rẹ̀ sí ní bá wa jà kó má lọ rò pé ọmọ court ló tún ti bẹ̀rẹ̀ wàhálà wọn ló ṣe jẹ́ ká lọ mú àwọn sójà ẹ̀ dání pé tó bá sì rí sójà wọn á tún sì fíà pé tó bá ṣe mú nìyẹn ìgbà táwa dé ibi tí àwọn sójà yẹn máa ń dúró sí. ìgbà tẹ́ fẹ́ mú yẹn tẹ́ ẹ sọ pé ó mu anything ó dẹ̀ jẹ ẹran lọ́wọ́ báwo ni ẹ ṣe kì í mú tó fi rọrùn bẹ́ẹ̀. ẹ ṣe sà nítorí ṣẹlẹ̀ ni pé èmi sì wà nù mọ́tò tá a gbé lọ mi tí ì yọjú àwọn sójà yẹn ti bọ́lẹ̀ wọ́n ti surround wọn kọ́kọ́ súnmọ́ because ìgbà tèmi ti rí èmi ti tọ́ka ẹ̀ pé òun gbọ́gbọ́n nìyẹn
but àwọn èmi jókòó ní mọ́tò wọn ní kí n má bọ́lẹ̀ so àwọn ti wá bọ́lẹ̀ wọ́n ti surround so gbàrà tẹ́mi máa bọ́lẹ̀ nínú mọ́tò tán ní kí mi bọ́lẹ̀ tí máa bọ́lẹ̀ nínú mọ́tò bó ṣe rí mi ṣe ló sáré dìde wọ́n ṣe súnmọ́ nìyẹn pé you are under arrest pé from where what have I done what have I ṣe kíní kan wọ́n ṣe náwó sí mi nìyẹn pé ǹjọ́ ọmọ arákùnrin ó kọ́kọ́ deny ó náà ríra rí rárá tóun ò tiẹ̀ mọ̀ mí kíní kan nà bí sójà ṣe pè mí nìyẹn pé ṣé mo mọ̀ tèmi mo kọ́ yọ fóònù first number tó kọ́kọ́ fún mi mo fi wọ̀n wọ́n second number tó tún mú wá again mo tún fún àwọn sójà yẹn náà wọ́n wá dá yẹ nọ́mbà yẹn wọ́n dá yẹ nọ́mbà yẹn ó ring lọ́wọ́ ẹ̀ bó ṣe ring lọ́wọ́ ẹ̀ nìyẹn àwa mú lọ sí kíni wọn àwa bá commandant wọn ní ibẹ̀ nígbà táwa débẹ̀ àṣàpè commandant wọn dé ìyẹn ló wá interview ẹ̀ ìyẹn wá rí i pé fake soldier ni ó wá dárúkọ n tó túbọ̀ táṣìírí ẹ̀ gbé ó wá lọ kó rank àwọn lieutenant kíní kan mi mọ bí rank yẹn rank ọ̀gá pátápátá rank ẹ̀ ló lọ kó sáyà rank ẹ̀ ló lọ kó sáyà àwọn ọ̀gá yanyan rank ẹ̀ ló kó sáyà bóyá ń dorí ẹ̀ kodò av báyìí mẹ́ta ló kó sáyà mẹ́ta onu Suleiman kìíní kan ló porúkọ ẹ̀ Suleiman Abdullahi Suleiman bí kìíní kan Ìlọrin ló ti wá láti Kwara State ló ti wá lu jìbìtì láti Kwara State ló ti wá lu jìbìtì bí kìdẹ̀ ń ṣàwọn nìkan ló ṣe fún because ní Ògbómọ̀ṣọ́ ó ṣe fún yàn ńbẹ̀ àǹtí níkẹ́ ọlọ́pàá nìyẹn state CID àwọn yẹn wá síbí láti Eléwéran bẹ́ẹ̀ ni ó lù fún ẹnìkan náà ní kàtódé ṣàpọ̀n ó lù fẹ́nìyẹn náà ó gba 60,000 lọ́wọ́ ẹnìyẹn ìyẹn náà wá torí èmi pẹ̀lẹ́ nìyẹn náà lájọ lọ mú níjọ́ tá a jọ lọ mú yẹn pẹ̀lẹ́ nìyẹn náà lájọ lọ mú tó bó ṣe jẹ́ nìyẹn sà. tó o dà ẹ ṣeun pẹ̀lú gbogbo àlàyé tẹ́ wá ṣe yìí kí ni oríyìn tẹ́ lè gbé fún iléeṣẹ́ ológun fún akitiyan tí wọ́n ṣe lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. ẹ ṣe oríyìn tí mo lè gbé fún wọn ó pọ̀ nítorí pé wọ́n kú iṣẹ́ takuntakun iṣẹ́ tó ń ṣe Ọlọ́run á túbọ̀ máa ràn wọ́n lọ́wọ́ iṣẹ́ tó ń ṣe yẹn òun ló túbọ̀ ń fún àwa tá a jẹ́ aráàlú ní ìfọ̀kànbalẹ̀ wípé ọkàn wa dè ọkàn wa balẹ̀ nítorí pé tá a bá ń rí àwọn fake soldier àwọn tó jẹ́ kọ̀ǹda nínú nǹkan bẹ́ẹ̀ ẹ jẹ́ ká máa yọ wọ́n síta ẹ má jẹ́ ká bẹ̀rù pé bóyá ẹni ìjẹba kan ẹni bóyá uniform wà lọ́rùn ẹ̀ ìjẹba kan èmi kò fẹ́ kí àwọn sójà yẹn pé in fact they really try náà ṣiṣẹ́ gidi nítorí pé mo rí inú wọn pé àwọn náà wọn ò fẹ́ àbòsí wọn ò fẹ́ wàhálà wọn ò dẹ̀ fẹ́ tó fẹ́ máa bà wọn lórúkọ jẹ́. ó dà ní báyìí ṣé ọkùnrin yẹn ayédèrú sójà yẹn ṣé ọ̀dọ̀ wọn ló sì wà báyìí ṣé akóló àwọn sójà yẹn ló sì wà báyìí. akóló wọn kọ́ ló wà akóló àwọn sójà kọ́ ló wà. wọ́n ti sílẹ̀. ó ti wá sí Eléwéran bí àti Eléwéran bí torí ìjọ kẹta ni àwọn yẹn ti release ẹ̀ láti báràkì tó ti transfer wá sí Eléwéran bí ìgbà tá a dẹ̀ dé Eléwéran bí wọ́n invite wa àyọjú síbẹ̀ ibẹ̀ láti èmi àti Alaroye láti jọ ríra kájọ sọ̀rọ̀ so ibẹ̀ wọ́n sá àwọn fámìlì ẹ̀ wá wọ́n sanwó tèmi wọ́n sanwó àwọn ẹni yẹn wọ́n sá ní ká máa lọ so ìgbà tí àwọn Alaroye dé wọ́n ní tán béèrè ọ̀rọ̀ lọ́wọ́ a dẹ̀ ṣàlàyé fún wọn even gan ìkejì mi yẹn náà ó sọ̀rọ̀ so wọ́n dẹ̀ ní ká máa lọ. ó ti wà ní àkóló àwọn ọlọ́pàá tọ́wọ́ báyìí ti ràn lọ sẹ́wọ̀n ṣá. àmọ̀ràn wo lẹ wá lè gba àwọn èèyàn pàápàá àwọn oní POS lásìkò yìí. ẹ ṣe àwọn èèyàn tí mo kọ́ fẹ́ gbà lámọ̀ràn ni ọlọ́kadà. bẹ́ẹ̀ni. ó yá. ẹ ṣe àmọ̀ràn tí mo kọ́ fẹ́ gbà wọ́n ni pé kán fi tèmi ṣe àríkọ́gbọ́n kán fi ṣe àwòkọ́ṣe kán má rí i pé ẹni yìí nítorí pé ó ti jẹ́ military tàbí any force tó bá wọ aṣọ ká má máa sáré bẹ́ sí pé bóyá bàtà ti rí pé sójà ni kò lè hùwà burúkú àwọn tó jẹ́ force man yẹn àwọn náà kún ìdí ìwà àbàjẹ́ jù nísìn
and secondly ni advice mo wá fẹ́ fún àwọn ní POS ni pé anybody whoever tó fẹ́ gbowó lọ́wọ́ wọn tó bá jẹ́ transfer náà ṣe tí wọn ò bá rí owó yẹn kó wọlé kó hard mọ́ owó tiwọn kó má fún anybody lówó. That's pé just kọ́ lọ wo only balance. kọ́ lọ check balance wọn not only pé mo transfer sí ẹ ó ti wọlé kí POS check balance yẹ tówó yẹn bá ti hard mọ́ balance yẹ tó wà ń bẹ̀ ó lè fún wọn lówó but without that mò ń kánjú ni mò ń ṣe kíní kan irú tí sójà yẹn sọ fún POS yẹn tó fi di pé wọ́n kówó fún un ìbá àkànjú jù bẹ́ẹ̀ lọ tówó yẹn ò bá ìwọlé for good 2 days ó dúró fúnjọ́ méjì yẹn that's the only advice mo fẹ́ fún ọ ní POS. tọ ó dà ẹ ṣeun ẹ bá dárúkọ yín lẹ́ẹ̀kan sí. orúkọ mi ni Wale Ọlọ́nàdé. tọ ẹ ṣeun. Welcome to the epitome of luxury living, nested in the heart of Shimawa, Mowe, Ogun State. Prepare to embark on a journey where serenity meets sophistication, where every corner tells a story of elegance and tranquility. Islet Phase 1 is located 10-minute drive from Lagos Ibadan Expressway, right behind the RCCG camp, Shimawa. Yeah, you are welcome. Yeah, can you tell me? Wow. It was to the glory of God. I appreciate Almighty God. It's a rare opportunity. I'm so fortunate I got to know about this place through a friend of mine who happens to be a realtor. Okay, thank you. That's noted. Then, can you tell me how does this property align with your preference? Oh, wow. It's such a comfortable and a nice place for me. I appreciate its accessibility to many amenities that is very close. It's a wonderful place that so much appreciate. Okay, that's good. Can you let me know what are the documents to purchase properties? I really appreciate, like I said, immediately I purchased this place, I was given the receipt for the sales of a 500 meter scale meter. Also, I also got a deed of assignment. I was given deed of assignment with no effect. Also, I was also given a survey plan and at the same time a contract of sales from them with immediate effect. So I so much thank you God for this rare opportunity. Thank you. Really appreciate you. Welcome. Have a nice day. Thank you very much. Hello everybody, I welcome you to the allocation activities of today at Islet Phase 1, and I'm using this medium to congratulate every property investors. Let me call them smart investors for their kind and wise decision they make, because it's never been easy getting a property at this kind of location at Shimawa House. It comes with a high price, and as we all know, development is ongoing. We have some other kind of properties as smart homes and properties. We have some of our estates, some are already developing, while some are even sold out. So we have some properties at Ajebo. We have some at Ajebo. We have a Mango Phase 1 at Ajebo, and also we have a Dream Home Phase 2, which is still available at the moment. We have that one also at see about how the allocation properties have been, and it's never been easy, and we congratulate every one of us. So I'm using this medium to kind of invite everyone that it is only now that you can get the property you want. Any moment, any further delay in the decision will also lead to an increment. So whenever you want to consult the professionals involved, make use of at Islet Homes and Property. So like I said earlier on, we have some that are already sold out, and we have some that are still currently on for selling. So if you are interested, kindly
check us at our available Gmail down and also the number that will be placed in the comment. ATJ Textiles ló túbọ̀ ń jẹ́ kí ojú wa tàn sí aṣọ àdìrẹ ilẹ̀ wa. First National Àdìrẹ Festival tó wáyé kọjá ló túbọ̀ sọ ní jí láti máa túbọ̀ gbárùkù ti aṣọ àdìrẹ wa àti láti mọ ojúlówó yàtọ̀ sí ayédèrú. Ní báyìí gbogbo ẹ̀yin ará ilẹ̀ yìí àtòkè òkun tí ẹ ti ń pè fún ríra aṣọ àdìrẹ yín, ATJ Textiles, Àṣàní àti Àdùkẹ́ Foundation ṣetán láti máa kó ojúlówó ránṣẹ́ lówó tí kò wọ́n jù. Ẹ̀yin náà ẹ wo bàtà, báàgì, agbádá, súùtì, dúfè, beddings, wedding gown, bangles, cotton, táì ọrùn àtàwọn ohun àrà míì tí wọ́n fi aṣọ àdìrẹ ṣe. Ẹ tètè ra tiyín lónìí. Bí ẹ bá sì tún fẹ́ ní rírán kí wọ́n tó kó ránṣẹ́ síbikíbi lágbàáyé, ó rọrùn jù. ATJ Textiles wà ní nọ́mbà 8 Olúfẹ́mi Èsúrú Oṣó Street, Ṣódùbí, Oníkólóbó, Abẹ́òkúta, Ogun State, Nigeria. Ẹ̀wẹ̀, ètò ìdánilẹ́kọ̀ọ́ fún individual, corporate àti group wà. Youth and Women Empowerment náà kò gbẹ́yìn ní Àṣàní àti Àdùkẹ́ Foundation. Ẹ pè sórí 0803-472-0409 tàbí 0703-897-7028 lórí Instagram àti Facebook. Ẹ tẹ ATJ Textiles, aṣọ àdìrẹ ilẹ̀ wa, tiwantiwa ni. Fash Express Logistics Services has gone far, even beyond your imagination, to serve you better in Ibadan and beyond. Fash Express Logistics Services has proven integrity to make you get whatever you want, wherever you are, and whenever you wish. Our services include global and local courier services, e-commerce, express delivery, pickup and delivery, and a lot more. Your convenience and safety of your parcels and luggages are so paramount to us. For further inquiries, please call Fash Express Logistics Services on 0906-727-0530 and 0805-467-5088. Fash Express Logistics Services. Your convenience is our priority. Bembeyeke TV, ìkànnì Iroyin ládùn jù, ó gbafẹ́ ó gbayì, òun ni ẹ máa wò. Bembeyeke TV, ìkànnì Iroyin ládùn jù, ó gbafẹ́ ó gbayì, òun ni ẹ máa wò. Àwọn ètò tó mọ́gbọ́n wá lóríṣiríṣi ń bẹ níbí. Ojúlówó ìròyìn ẹ̀gbọ́n tiwa ní í ṣe, torí ẹyẹ bí ọ̀gìn òsì kìnìún lọ bá ẹran. Ojúlówó ìsọfúnni ló mú wa dá wọn yọ. Bembeyeke TV, ìkànnì Iroyin ládùn jù, ó gbafẹ́ ó gbayì, òun ni ẹ máa wò. Support love. Bembeyeke TV, let's marry bebe. Ìkànnì Iroyin ládùn jù, Daniel Salomon ló mú gbayì, òun ni ẹ máa wò.